ìyá ẹ ni monitoring spirit. O mọ tó bá investigate case. When you are investigating case, the day tí mo gbọ́ nípa baby shower yẹn, mo withdraw ni instantly. Mo pa àwọn eléyìí ò ready. Èmi ò dẹ́ involve ara mi nínú case àwọn oní tíátà. The only thing tí máa involve ara mi ni ọ̀rọ̀ tí ẹ wá ralẹ̀, kájọ kọ́lé, kájọ ralẹ̀, kájọ ṣoríire, káwọṣọ gidi. Mi ò ní energy fún àwọn petty talk. Ó yẹ mi lè máa lọ sọ fún àgbàlagbà bóyá máa ṣayé ẹ̀. Danza mi lè sọ fún àgbàlagbà bóyá máa ṣayé ẹ̀. Mo hate àgbàlagbà tí ò bá ti gbọ́n o lè rí mi pẹ̀lú ẹ̀. Àgbàlagbà tí ò bá ti ní làákàyè o lè rí mi entertain wọn. Jẹ́ kí n sọ àṣírí kan fún ẹ nílé ayé. Jẹ́ kí n sọ àṣírí kan fún ẹ. Ṣé o mọ̀ nǹkan tó ń pè ní ọ̀tá? Kọ́kọ́ lọ bèrè nǹkan tó ń pè lọ́tá. Kọ́kọ́ lọ understand nǹkan tó ń pè lọ́tá. Sórí ọ̀tá ẹ̀ ẹni tí kò fẹ́ kó sí láyé ni. Ó fẹ́ kó jẹun, ó fẹ́ kó jẹyàn. Ó lè máa ṣoore fún kó jẹ́ ọ̀tá ẹ̀. Àti Bíbélì àti Al-Quran wọn ò ní ká dúró fún ọ̀tá. Bọ́n ṣe tú di mi tó wọn ò rí mi mú, wọn ò mọ̀ kankan nípa mi. Torí pé àti ọ̀tá àti ọ̀rẹ́ mi ò hábọ̀ anything. Àwọn ọ̀rẹ́ tí mo ní, àwọn ọ̀rẹ́ tó jẹ́ wípé wọ́n ṣe máa là ní gbogbo ìgbésí ayé wọn. Àwọn ọ̀rẹ́ tẹ́gbẹ́ tí bá sọ̀rọ̀ business kíní wọn ó hà ju tèmi lọ gan-an. So tí bá wọn sọ̀rọ̀ èmi gan tún ni mo máa ń dó bí alámọ̀ràn wọn. Èmi máa ń dó bí spiritual supporter wọn. So kò sí mọ́ ẹ fẹ́ sáré pé kí n má là. So torí pé mo dúró bí spiritual support wọn. Wọ́n bá ní spiritual support ṣe mọ mí nìyẹn. When you get to a stage in life, tó bá jọmọ àgbà, tó bá bá àgbà jẹun, àwọn tó ju ẹ lọ́nà ayé máa bẹ́ẹ̀ ṣọ̀rẹ́, wàá dúró bí spiritual support wọn. Àwọn náà máa bẹ́ẹ̀ wá, àwọn náà máa help ẹ, àwọn náà máa bẹ́ẹ̀ rajà, àwọn náà máa ṣe gbogbo ẹ̀ fún ẹ. Àwọn náà máa jẹ́ kí ìwọ gòkè. That is how to grow. Just imagine tó bá jẹ́ pé èmi náà ń bá yín ṣọ̀rẹ́. Irú Ìyábọ̀ Òjó yẹn ń sìn, èmi náà ti post against Ìjẹ̀ṣà. Èmi tí mò ń talẹ̀, tí mò ń taṣọ, máa lọ post against Ìjẹ̀ṣà. Ìjẹ̀ṣà tí ò ṣẹ̀ Ìyábọ̀. Imagine iye èèyàn tí Ìyábọ̀ Òjó máa ti tì mí lọ kọlù. Ìyábọ̀ Òjó ò dẹ̀ kọlù àwọn innocent people yẹn, ó ń kọlù wọn. Kí ìwọ tó gbé nǹkan dání kó lè tẹ̀lé òun lọ ṣe àwọn ẹni yẹn, kí nǹkan tó gbé dání lè bá sọnù. Tó ẹ̀yin ènìyàn wa ìmọ̀ àti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí LIZZY ANJORIN tó sọ nípa bàbá Ìjẹ̀ṣà àti ìyàwó rẹ̀ nínú fídíò tí ẹ ṣe wò tán yìí. Ẹ̀yin èèyàn wa kí ni o tí ẹ lérò lórí ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ? Àwọn ọ̀tá kan nìyẹn. Àwọn ọ̀tá yẹn ló dẹ̀ pọ̀ jù. Àwọn ọ̀tá yẹn wà ní ọ̀rẹ́ ẹ̀.